Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Ó gbé irun lórí irun onírun sórí, ó kéyìn eléyìí sẹ́nu, òun náà pèrè fine girl. Ó gbé fèrè sídìí, ó ń pèrè fine girl. Òbòwò ló wà lábẹ́ olórí burúkú yẹn. Mi ò lè dó lẹ́ẹ̀mejì tó fi máa rùn sí mi. Òbòwò ló wà lábẹ́ wèrè, òbò tó ti jìn, òbò tó ti gbẹ̀nẹ̀. Òbò rẹ̀ á dá ní múkàrí òtún ní mọ sáré tẹ̀lé lẹ́yìn. Òbò òṣì. Gbà tó bò ti bàjẹ́, wọ́n wá dọ́gbọ́n kayamátá. Wọ́n dọ́gbọ́n kayamátá. Lórí burúkú ò rọ́kọ fọ́mọ rẹ̀ Nàìjíríà. Tanzania ló ti rọ́kọ fọ́mọ. Ọlọ́run ló mọ̀, wọ́n ti fi kayamátá pa òbò. Wọ́n ti fi pa òbò púpọ̀ yẹn. Kẹ́lẹ́dá ìyá rẹ̀ kó mọ́ gbàbọ̀dé ní. Bíbọ̀ yẹn náà mọ́ sọ ẹ̀mí rẹ̀ nù. Bí Mohbad ṣe sọ ẹ̀mí rẹ̀ nù. Wọ́n ti fi kayamátá pa òbò fún bọ̀ yẹn. Àṣírí yín ó dẹ̀ tú. Bí tí wà tí ọmọ rẹ̀ tẹ́ bá dé bọ̀ yẹn mọ́. Àṣírí yín ó tú. Gbogbo ṣẹ́ bí tẹ́ bá ní plan lórí bọ̀ yẹn. Àṣírí yín á tú. Olórí burúkú wá fowó Mohbad ó fi ń ṣe party ó fi ń ṣe wedding ìyá káàkiri. Wọ́n fowó Mohbad ṣe party káàkiri ó ní dp 25. Then wọ́n farawé Davido ọmọ tó yẹ pé ọmọ Bọ́lá ń lé ni. Ìbáṣe pé rán dandan níyà àti bàbá àwọn bàbá Davido ṣe nígbà ayé tiwọn. Ẹ̀yin wọn á dùn á dá báyẹn. Ẹ̀yin wọn á dùn á dá báyẹn débi pé ọmọ wọn náà tún dá lójú wọn. Wọ́n ṣe jp 25 wọ́n ṣe kínní wọ́n fowó Mohbad ó ti rò páṣírí ò lè tú wọ́n fowó Mohbad ó fi ṣe pátí káàkiri ó fi ṣe rádàrádà kiri olórí burúkú obìnrin. Ìyábọ̀ òfò Ìyábọ̀ ikú Ìyábọ̀ ìyà fún ìkìlà. Wo èmi gbowó monetization mi ò ti torí monetization máa ṣe gbogbo tèmi ṣe lórí atẹ́gùn. Mi ìdẹ̀wà viewer mi ìwà follower mi gbowó monetization mi lọ bèrè lọ́wọ́ àwọn tó fi ṣe ìyá àwọn olórí burúkú tó fi ṣe ìyá tí mo ti ṣe wá sí fún wọn tán ti ń ba péjì mi jẹ́ tán bàjẹ́ bèrè pé sí mo bá wọn gbowó monetization lẹ́yìn olórí burúkú kan sọ pé mi fẹ́ bí rí péjì mi ni mi fẹ́ gbowó monetization ni àbórí yìí burú ni mo ní ti ilé oge tèmi tó ge tèmi jẹ iṣẹ́ tọ́lọ́run èmi lèmi jẹ́ lórí afẹ́fẹ́ èmi ò ti torí owó wá sórí afẹ́fẹ́ torí ẹ̀ ni ò jẹ́ lọ́rẹ̀ tó bá jẹ́ tó wà after money lórí afẹ́fẹ́ ni mọ iye àwọn èèyàn tó bá jọ́rẹ̀ mi inú àwọn blogger yẹn ni mọ iye àwọn èèyàn tí màá máa gbọ̀nmọ́ lórí atẹ́gùn mọ iye òbò tí màá ti dó lórí social media ni ẹni tí mo bá ti dórí lórí social media tàbí pé mo ti toast ẹ̀ látọdún tí mo ti wà ló ẹni kó jáde kó wá sọ kó wá fèsì mi tàbí èyí tó bá ti sẹ́ndì òbò sí mi rí bóyá mo ti gbàgbé ni ó ní mo ti bèrè òbò ń rí o òun ti sẹ́ndì òbò sí mi rí o òbò ń wà lórí fóònù mi o kó wá rán mi létí bóyá mo ti gbàgbé ni kí n lè tètè bá post ẹ̀. Olórí burúkú ọkùnrin lẹ pè mí ni olórí burúkú ọkùnrin bí àwọn ọkọ tẹ gbé sílé tẹ sọ di pẹ̀lú dání tẹ fi kaya mátàdé mọ́lẹ̀ ó lẹ pè mí ni. Tálẹ̀ rò pé ó wọ́wọ́ wá sórí Facebook. Ó jẹ́ èèyàn kan èèyàn méjì ló bá wò mí tó gbọ́ wá sí tí mo ṣe ó ti tó èmi ò wá bí wà mí mọ iye àwọn èèyàn tó wò mí ju wípé ọ̀rọ̀ tọ́lọ́run fẹ́ gbẹnu mi sọ kí n lanu lásìkò yẹn kọ́lọ́run tètè sọ síta irú èyí tó ń bá Ìyábọ̀ Òjó olórí burúkú tó ń bá aṣọ lásàlẹ̀ ẹ̀yin olórí burúkú ẹ rò pé èmi ti torí owó wá sórí social media ni ẹ ní ṣe oríire abẹ́ ti rí mi níbi tán ti ń gbowó àbùkù tán ti ń gbowó òṣì tán ti ń gbowó ẹkún nínú àwọn ẹgbẹ́ tó lórí burúkú ẹ sábọ̀dù dálẹ̀ lórí atẹ́kùn ẹ ti rí mi nínú wọn kán mọ sọ wípé mi náà bá wọn gbowó tàbí mo bá wọn pín owó gbà wá bá ń bú yàn wá bá ń ba yé èèyàn jẹ ẹ ti rí kán dárúkọ mi kán sọ pé mi náà mo ń bá wọn pín owó orí burúkú rí ni mo láwọn olórí ire lèmi bá tó èmi ò ń bá àwọn olórí burúkú ṣe àwọn olórí burúkú lẹ rí tí mò ń takù yìí irú Ìyábọ̀ yìí àtàwọn sábọ̀dù gbogbo wọn torí pé wọ́n jẹ́ olórí burúkú lọ́lọ́run ṣe fi iṣẹ́ wọn rán mi ni mo ṣe ṣe wá sí fún wọn tí mo dàbí ìkà lójú wọn sóòótọ́ ọ̀rọ̀ wọn dàbí ìsọkúsọ ni ibi tọ́lá dẹ̀ ti ń sòótọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run sọ pé ọjà abẹ yìí tètè tà ó ní òjẹ́ ń tí sọ̀rọ̀ fíwà ò ní dá fún fíwà
ló ń wá fíwà bí tá bá ti sọ òdodo gbogbo ẹ̀ ló ti yé mi láti inú báíbù ibi tá bá ti sọ òdodo lè ráwọn èèyàn gidi kán wá síbẹ̀ àfàwọn èyí tó jẹ́ pé yes wọ́n fẹ́ òótọ́ ọ̀rọ̀ gbọ́ tí wọ́n níbẹ̀rù Ọlọ́run tí wọ́n fẹ́ páyà Ọlọ́run tí wọ́n rẹ́dì láti yí ọkàn burúkú wọn padà lẹ máa rí lórí prógrámù tó bá ti sọ òdodo ẹ lọ wo àwọn chọ́ọ̀chì tó bá ti sọ òdodo tó máa ń kún ni mọ́ṣáláṣí tó bá ti ṣe tí ìmáàmù bẹ̀ bí lè mọ́mù ni tó bá ti ṣe wá sí òdodo ṣe é rí kó máa kún ni èmi tí mo ti ní gbogbo orú experience yẹn lẹ́yìn kó wà mọ́ fi bí wà wà mọ́ dẹ́rùbà lórí Facebook bẹ́ẹ̀ mọ́ ni ẹ̀ ní wò mí mọ́ unfollow mi ni kò ní dáa fún yín unfollow ta ló pè yín tẹ́lẹ̀ ní olórí burúkú ẹ̀dá tẹ kóra yín gan ẹ̀yìn èṣù ẹ bá gbogbo orí atẹ́gùn tẹ ẹ ní ṣe oríire ẹ pè Ìyábọ̀ Òjó olórí burúkú ẹlẹ́sẹ̀ tí ń rí yẹn abaniláyé jẹ́ abaniláyọ̀ jẹ́ green snake under green grass ẹni kó wá gbọ́ wá sí n tó fọwọ́ ara rẹ̀ fà ó wá láwọn ayé òní rorò kúrò wọn ò ní pè lápá yàn wọn ò ní darí ẹ̀ sóhun gangan kó òun gangan ló ń pa Mohbad kìí ṣèwọ ló pa Mohbad ló gbéyàwó rẹ̀ pọ̀n kìí ṣèwọ ló gbéṣẹ́ kú fún Mohbad ló gbéyàwó rẹ̀ pọ̀n ṣé bó lóòrí Mohbad rí kó tó di pàṣírí ẹ̀ bẹ̀rẹ̀ sí tú táàrí fídíò ṣé bó lóòrí rí ṣé gbogbo ọ̀rọ̀ kátàkátà tó ń sọ kò ti ṣó pé London tẹ gbé Mohbad lọ tó dé nǹkan kan wà láàrin yín ẹ̀yin lẹ gbéṣẹ́ kú fún ìyàwó rẹ̀ pé kó bá ń pa kó yanjú ẹ̀ tẹ fi catalogue àti royalties tẹ fi stage Wùmí pé o mọ̀ pé tí bọ́ọ̀ yẹn bá ti kú ìwọ ló máa gba royalties ẹ̀ ìwọ má wọ́ọ̀rì nípa tọmọ àwa máa fight ẹ̀ fún ẹ àdúró tiẹ̀ gbàgbàgbà máa wà lẹ́yìn ẹ̀ wàá rí wọ́n ṣàyànjú ẹ̀ kò sí wèrè àṣírí òde tú sáṣírí yín tó àbí kò tú báyìí ìyẹn olórí burúkú yìí àbí ṣé kìí ṣe plan work ni ẹnìkan jáde lọ hospital tó sọ pé Mohbad fẹ́ sáré ẹni wọ́n náà hospital ni ó ń ya fọ́tò pẹ̀lú ẹ̀ náà Mohbad kú kẹ̀ àbí kìí ṣe bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹ rò pé mo ṣe ń retí èèyàn bí VDM ni ẹ rò pé mo ṣe ń retí ẹ̀ ni mo ti ń retí irú èèyàn bẹ́ẹ̀ lórí atẹ́gùn tipẹ́ tí èrò orí wa èrò ọkàn wa tó bára mu tí owó òjọ lójú tí owó òjẹ nǹkan kan lójú ẹ mo ti ń retí VDM ti pẹ́ ẹ̀yin olórí burúkú ẹ̀dá ẹ̀ gbogbo èèyàn lẹ́rù pé ó kúndùn owó ni owó tó sọ tí Ọlọ́run sọ wípé òní gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run sọ wípé ṣàṣà olówó lẹ́ máa bá níjọba òun ẹ rò pé gbogbo èèyàn ló kọ́rọ̀ owó sọ́kàn ló wálé ayé mọ́yà ló gbọ́rọ̀ owó sọ́kàn kankan bẹ́ẹ̀ yìí ṣe múlé ayé bẹ́ẹ̀ ṣe wà sọ́kàn bẹ́ẹ̀ ṣe gbélé ayé kankan ni èèyàn olórí burúkú tó yẹ pé ẹ̀rẹ́ ni tó ń sòdodo yìí ẹ fẹ́ gbé wálẹ̀ ni gbogbo ọwọ́ burúkú tẹ̀ ń gbélé VDM lórí sówọ́ọ̀kì wo ẹ máa lẹ́yìn ní hardway bó ṣe sọ fún yẹn èèyàn olórí burúkú ẹ̀dá ẹ̀ ìyá tó kú mọ̀pọ̀ àmọ̀nà ọ̀run mọ̀lọ́ ẹ̀ ní ṣe oríire gbogbo ẹ̀yin obìnrin ìkà gbogbo ẹ̀yin single mother kà bóyá ẹnìkan ló ba tí ń jẹ́ ni ṣé bá àìlẹ́kọ̀ọ́lé ló sọ olórí burúkú yín di single mother kí wá ní tàwọn ọmọ ọlọ́mọ ọkùnrin tí àti bàbá ń gbàdúrà pé káwọn kán dàgbà kán ṣiṣẹ́ kán lówó lọ́wọ́ káwọn jẹun wọn tẹ́yìn wá tẹ́ ìṣalábàápàdé wọn torí àìlẹ́kọ̀ọ́ yín tẹ́ fi rí ọkọ gbé torí pé yẹn ti wá fowó bá yín lò títí nǹkan mọ̀ tó wáyé pé bẹ́ẹ̀ sì máa dẹ́mi ẹ̀ légbodò tẹ́ máa jókòó ẹ máa dogun owó rẹ̀ tẹ́ máa kó property rẹ̀ òun ní nǹkan tó wà lọ́kàn yín òun ló kó bá yín ni òun ló ní kẹ́ mọ́ ìdí ọkọ̀ gbé kẹ́ máa ẹsẹ̀ máa rìn káàkiri títì kẹ́ máa pera yín single mother kò ní dáa fún yín ẹ̀yin lẹ́yìn kọ́kọ́ ṣe single mother ni ẹ̀ ṣe èrè ẹ̀mọ́ iye àwọn single mother táwa mọ̀ nígbà ayé àwọn ìyá wa tó yẹ pé àwọn òtí ẹ̀rín ni kúrìn àwọn òṣèṣekúṣe ọkọ wọn kú ni náà fi di single mother iṣẹ́ yìí single mother olórí burúkú tẹ̀ wá tàǹsì tẹ̀lé tọ́lé ọkọ 3 4 5 wò lórí burúkú yín sí náà yíwà wọ yín padà kíyèsí wà wọ yín pé kí ló dé tẹ̀ ìrírí ọkọ gbé borí burúkú kiri ni wá sọra yín di speaker lórí social media irú yín náà gbà yàn mọ̀ràn irú yín náà ẹlẹ́sìn counseling ní ṣe oríire ní san tó dáa jẹ jẹ́ lọ ronú yín jẹ́ ségéyà ó dé sí gbogbo yín lọ́rùn bí VDM ṣe dé sí yín lọ́rùn lèmi náà dé sí yín lọ́rùn mọ̀gbà tí mo ti wà lọ láàrin yín mi ò rẹ́ni tí èrò orí wa èrò ọkàn wa bára mu ó ní gbogbo òṣìṣẹ́ mọ́ ṣe yẹn nígbà VDM dé ńkọ́ ẹnìkan kọ́ mi kí n tó lọ dán yẹn wá tẹ̀ pé mo rí pé èrò ọkàn wa ó bára mu tí mò ń rò ńlò náà ń rò ẹ̀yin rán dáradára yẹn owó wa bá ti ń jẹ́ owó bá yín owó ò jẹ́ kí ìyá lè sọ òdodo fún ọmọ mọ́ owó ò jẹ́ kí bàbá lè sọ òdodo fún ọmọ mọ́ àtẹnujẹ́ ó bá yé gbogbo yín jẹ́ ẹ rí dúdú ẹ mọ̀ pé funfun
ẹ̀yin òfò ẹ̀yin ẹni òfò ẹ̀yin ẹni àìjírí ẹni àìjíkò obìnrin tẹ́ kóra yín jọ sórí social media lọ́kùnrin lóbìnrin àtàwọn ọkùnrin inú yín náà àwọn ọkùnrin tó fi ń ṣépè fọkùnrin àwọn atókùmọ̀kù ọkùnrin amọ̀nà ọ̀run mọ́ lọ òfò ní gbogbo yín ó ṣe ẹ̀ ní jẹun ọmọ tẹ́ fi máa jáde láyé ẹ gbọ́ wá sí. ilé iṣẹ́ ìránṣẹ́ mi àti gbogbo àwọn tí wọ́n ní ipa rere nínú ayé mi pátá ẹ má tẹ̀síwájú ìjọba ó fi ń jẹ àwọn èèyàn lọ ọlọ́pàá ìlú tó fi ń jẹ ẹnìkan tí wọ́n sì padà obìnrin bíi ti ẹjọ́ kò sórí social media pátí lẹ́fẹ́ máa ṣe káàkiri ẹlẹ́fẹ́ máa ṣe káàkiri ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí ẹ̀yin ò mọ bá ṣe ń jèrè ọkàn bá ṣe ń mú èso ẹ̀yin ọ̀ma àti kẹ́ máa fi rọ́mọ bò òtítọ́ mọ́lẹ̀ kẹ́ máa fi rọ́mọ kẹ́ máa fi dúdú ní funfun ẹ̀ ṣe é. ọ̀rẹ́ mi níbo ló ń lọ ẹ̀yìn ayé ǹjẹ́ tó bá mọ ọ̀rẹ́ ó wí fún mi sọ̀rọ̀ ayé lọ àti fẹ́fẹ́ ayé ọjọ́ orí ènìyàn ń lọ díẹ̀díẹ̀ ìlú kan tún wà tó já ayé lọ wọ́n mú mi débẹ̀ ènìyàn lọ́rùn. ìbéèrè mi lọ́wọ́ gbogbo ènìyàn tó ń gbọ́ mi báyìí ó ní wípé níbo gan-an ni à ń lọ lẹ́yìn ayé bí a bá ṣetán nínú ayé yìí ó níbì kan tí a ó rè ibo gan-an là ń lọ lẹ́yìn ayé àárọ̀ ló ń gbọ́ mi ọ̀sán ìyálẹ̀ta tàbí àṣálẹ́ ìbéèrè mi lọ́wọ́ rẹ nìyí àkọsílẹ̀ fi yé wa nínú bíbélì wípé Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ yóò ní ìyè ayérayé nítorí náà nínú ẹ̀ṣẹ̀ ni a gbé lóyún wa nínú ẹ̀ṣẹ̀ ni a sì gbé bí wa ẹ̀ṣẹ̀ jẹ́ ohun abínibí láti ọ̀dọ̀ baba ńlá wa àti ìyá tí ṣe Ádámù àti Éfà láti ipasẹ̀ wọn ni Ọlọ́run ti fi ìran ọmọ ènìyàn gégùn ẹ ó rí pé tá a bá bímọ tó bá ti mọ̀ ọ́ sọ a ò ní kọ́ ọmọ náà nírọ́ tí ó fi máa parọ́ ìdí nìyí tí Jésù fi wá sáyé láti rà wá padà ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ó ní ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà láti lè fún wa ní ìyè ayérayé ni lẹ́yìn náà ẹnikẹ́ni tó bá kọ̀ láti gbà á kó sì di àtúnbí kò lè ní ìyè ayérayé nítorí wípé bá a pẹ́ láyé bá ò pẹ́ o ikú ló fi bá a lówó láyé bá ọ̀gbẹ́ ni o ikú ló fi bá a bímọ láyé bá ọ̀dẹ̀ bí rárá ikú ló fi ènìyàn ronú ọ̀run ìsinmi o ikú ló fi kí lè má dá ọ̀rọ̀ làmì yé sánsán kọ́rọ̀ má darí wọn làmì kíbò sí kọ́ ọmọ ẹlẹ́ran má padà wá jẹ́gun ẹni tó láṣọ kó má bàa padà wọ àkísà ènìyàn rò kó má bàa ṣẹ lọ́rùn mo lé ènìyàn rò kẹ́ṣẹ̀ má bàjàre rẹ̀. èrò tó mọ̀ pẹ́lẹ́ ayé yìí àwa náà jà ní ẹ̀sùn mọ́ bí. ẹ̀yin fọwọ́ ṣiṣẹ́ dé ẹ̀sùn mọ́ bí. kí gbogbo ẹni tó sayé dá wà yìí lọ kó yá máa gbọ́. ẹ̀yin ìyá gidi ni mo sọ. ẹni tó ra nǹkan ìpanu lọ́jà tó dùn ṣe kò ní lọ sí lẹ́mọ̀nì. wọ́n dàbí ẹni tó ti gbàgbé ọ̀run. abẹ́ ọmọ pèlè lábọ̀ sí. ìyàwó olè tó gbọ́. ẹ má torí ayé kẹ́ ẹ gbàgbé ọ̀run o. omi ké tantan. yíyó ti jìnnà tó kéèyàn pàdánù ìjọba ọ̀run. kọ́mọ ẹlẹ́ran mi àjàṣán ẹ̀fọ́ ṣó wà ń dà. ẹ̀ṣẹ̀ lóró ikú lèrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáǹdì ló ń gbé ní ire. ẹ rí ìran nínú sàárè. lóòótọ́ ni ikú lèrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáǹdì ló ń gbé ní ire. kí wá ni à ń pè ní ẹ̀ṣẹ̀ gangan náà? Gàlátíà orí 5 ẹsẹ̀ 21 kàsálẹ̀ ti jẹ́ kó yé wa ohun tí à ń pè ní ẹ̀ṣẹ̀. bí o bá jẹ́ olè ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o ọ̀nà yòówù kó o gbàjálè ọ̀hún ní ẹ̀ṣẹ̀ ni. bí o bá jẹ́ alágbèrè bákan náà ọ̀nà yòówù kó òun kó máa ṣàgbèrè ẹlẹ́ṣẹ̀ ni ọ́. alábòsí ènìyàn ẹlẹ́ṣẹ̀ onílara oníjàmbá abọ̀rìṣà alágídí onígbéraga ọlọ̀tẹ̀ ènìyàn òpùrọ́ ẹlẹ́ṣẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ kò lórúkọ méjì ẹ̀ṣẹ̀ náà ni ó máa jẹ́. ǹjẹ́ a ò wá lè wà nínú gbogbo ẹ̀ṣẹ̀ báyìí tàbí ká mú lọ́kọ̀ọ̀kan eléyìí tó bá jẹ́ tiwa ká sọ pé kí oore ọ̀fẹ́ ó máa pọ̀ sí i. nítorí náà bí a bá jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹran tí a mú ẹ̀ṣẹ̀ bí ẹni mumi tá a sì wí tó lóòní gbọ́ ìyà kan bẹ nílẹ̀ fún ẹlẹ́ṣẹ̀ níbi tí àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé yẹn ń lọ wọn ò jẹ ìyà ayérayé níbẹ̀
ibẹ̀ ni àwọn ènìyàn ti ń jẹran ara wọn tí èmi ń padà Tó gbọ́ ìyàbọ̀. torí pé ìyà ayérayé ni Wàá jẹ ìyàwó ìgbèrò ni tó wọ́n ń jáde ké láyé. ẹkún Àbí tó òun bá ronú àyè pìwàdà. kékeré ló wà níbẹ̀ jẹ́ ká wá Tó sọ bá nípa rọ̀ ìlú dáríjì. Ọlọ́run ìjọba Ọlọ́run ni mò ń sọ nípa rẹ̀ ilé ológo Obìnrin ló ṣe wá sí. ìlú ẹlẹ́wà ibodè ewúrà Lórí burúkú ilé dídán ológun tàbí ìlànà mímọ́ àwọn olóṣèlú. níbi tí a ti sọ ẹrù wa kalẹ̀ Ó mọ̀ dà àwọn ibẹ̀ ni a aṣẹ́wó. ti lu omijé wa nù Ẹni òfò. àwọn áńgẹ́lì ṣàǹkọ mímọ́ Ilé ọtí ló mímọ́ ti máa ń ṣe fàájì mímọ́ tiẹ̀. nítorí pé wọ́n rí ẹwà Fàájì òkú tiẹ̀. Ọlọ́run ni òòrí ọlọ́rọ̀ àti lásàrù wọ́n jẹ́ ọ̀rẹ́ nínú ayé ṣùgbọ́n nígbà tí lásàrù kọjá sí ìjọba Ọlọ́run ọlọ́rọ̀ lọ sí ìjọba ọ̀run àpáàdì wá wò ó bí ọlọ́rọ̀ ṣe ń bẹ̀ wọ́n ó ní ẹ bá mi sọ fún lásàrù ọ̀rẹ́ mi ẹni kó fi ìka rẹ̀ tọ́ omi sí mi lẹ́nu ṣùgbọ́n àyè ò sí mọ́ irú àyè báyìí kò ní sí mọ́ lọ́run àyè tó fi ń gbọ́ tí mò ń sọ fún báyìí kò ní sí mọ́ lọ́run yóò kó àwọn ènìyàn mímọ́ ní ìlú ẹlẹ́wà yóò kó àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé tí wọ́n kọ̀ tí wọ́n gbọ́ yóò kó wọn ní ìjọba ọ̀run àpáàdì ilé mímọ́ ló yẹ wá o ìlú ẹlẹ́wà ni ó ti jàrà tó. Síónì o, ìlú ayọ̀, Jerúsálẹ́mù o, ìlú ògo. Obìnrin ló ṣe wá sí. Àfìgbà tí Nàìjíríà ló wà. ó tún yọrí o, Ọ̀rọ̀ rẹ̀ lè yẹ bá ó máa àdé gbàgbé Amẹ́ríkà tó ń gbogbo bọ̀. ìyà tí mo jẹ. Ó fi ń jèrè ọkàn. Ẹ̀yin ò ní ó ti ọ̀rẹ́ pọ́n tẹ̀sán báyẹn. Jerusalem tọrùn, orí mi ìlú mi, Ẹ̀yin ọ̀rẹ́ tẹ̀sán báyẹn. ilé mi bí n bá kú, ẹkún ìbùkún mi, ibi ayọ̀, ìgbà wo lèmi ò rojú rẹ̀, Ọlọ́run. Ilé ijó, ilé ọtí, ilé ijó. nígbà wo ni Ó wá èmi sí ò jù rálẹ̀. rẹ tí ìwọ náà lè sọ Olórí tẹ̀sán gidi kan tó dáa. gbogbo ìyàwó ló bá lè máa jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó mú ọ padà tó sọ pé òun ní gba Jésù irú ayé wo ló gbé lọ́wọ́lọ́wọ́ báyìí irú àwọn nǹkan wo ló ń là kọjá gan tó sọ pé Jésù ò tọ́ sí ọ lásìkò yìí pé bó bá lówó tán ó padà wá gbà á ọ̀làmọ̀lẹ́ ìpẹ́jọ fún ọ irú kí ni nǹkan tó ń ṣe ọ báyìí gangan àrùn wo ló sọdọ sínú ayé rẹ tí ò fi Ọlọ́run lẹ̀ tó torí ẹ̀ sanwó rẹ tó ń kó owó rẹ fún babaláwo kí ni nǹkan tó ń da ọ láàmú tó bẹ̀rẹ̀ sí ń wọ ẹgbẹ́ ìmùlẹ̀ káàkiri sọmọ kan náà tó bí náà ni ló sọ pé ó wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ ṣé torí owó tó fẹ́ nìyí torí pé àwọn ènìyàn sọ̀rọ̀ ẹ̀gàn sí ọ torí pé ó jẹ́ tálíkà ìyẹn náà ló fẹ́ wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ sí ó fàyè rẹ fún Sátánì tí ò ní àǹfààní kankan rárá bó bá fàyè rẹ fún Sátánì ìyá ní mọ̀ fi tẹ̀ yín nítorí pé afúnilóòkan fi gbẹ̀ẹ́dẹ́gbà lọ́wọ́ ìyẹn Sátánì bó bá fi ayé rẹ fún kò sí tí ó fún ọ òfo nínú òfo asán nínú asán náà ni ó padà fún ọ ìyà tó rè ó rè kó o lè jẹ lọ́wọ́ a ní kó o gba Jésù kó o dì í mú ṣiṣẹ́ nítorí pé ó yẹ kó o gbà á ọ̀nà kan nìyẹn ẹnìkan tá a fi fún wa nìyẹn láyé àti lọ́run ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tirẹ̀ Bíbélì tún fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ bákan náà wípé a ti fún wa ní orúkọ kan tójú gbogbo orúkọ lọ wípé ní orúkọ Jésù kí gbogbo ètò kó máa wọlé má gbàgbé o wípé ayé yìí àwa nájà ń bẹ ní ọ̀run nílé gbogbo wa. Ẹ má má jẹ́ ká gbàgbé o pé àjò láyé yìí ọ̀run nílé wa oníkálùkù sínú ọjà lọ́jà o lákòókò ń lọ ilẹ̀ ń ṣú ilẹ̀ bá ti ṣú dandan ní kẹ́rẹ́ àjọláyé yìí ọ̀run nílé wa. Ìgbà kan lọ ìgbà kan bọ̀ bọ́kọ̀ bá ròkun ránṣá àforífẹ́lẹ̀ èbúté bí odò gbogbo bá ṣàn títí wọ́n ṣàn sínú òkun o wọ́n bá ti ń wá là ń darí lọ bá pẹ́ láyé o bá ò pẹ́ o ikú lópin ohun gbogbo ènìyàn rò rè. bẹ́ẹ̀ ni rírò báyìí lọ́bẹ̀ gbẹ̀gìrì bá àbárò yóò sàn yóò domi lásán ó sàn fún wa láti wà nínú Jésù ká gbà á ní Olúwa àti Olùgbàlà wa ju ká wà nínú owó ọlá ohun mèremère àlùmọ́nì ayé yìí láì ní Jésù lọ ẹnikẹ́ni tó bá ní àwọn nǹkan wọ̀nyí tí Jésù ò fẹsẹ̀ múlẹ̀ nínú ayé rẹ̀ ẹrú ni irú onítọ̀hún bí a bá sì ka ẹrú inú ẹrú abàjẹ́ a ó ká ọlọ́jọ́ kan ṣé sí ègbè tàbí àlìkámà Jésù ti sọ fún wa ó ti fi ìrọ̀rùn fún ayé wa ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti tí a di ẹrù wọlé lórí ó ní èmi ò fi ìsinmi fún ọkàn yín ó gbọ́ tó sọ ni àkótúnṣẹrú
ó tú wa lóko ìgbèkùn wa, ó sọ wá dà láyọ̀. Nínú ìparun ló ti wá wá rí, ó mú wa padà wá ságo. A ti rí ìgbàlà ọ̀fẹ́ nínú Jésù. Àwa ti yè ó bá ṣálẹ̀, ó bá ṣálẹ̀, bó tún ṣòro. Ọjọ́ tí Jésù bá dé o, a ó pàdé rẹ̀ láwọ̀sánmọ̀, a ó dẹni àìkú lọ́dọ̀ rẹ̀. Ó ní a ó dẹni àìkú, a ò tún ní ṣẹrú mọ́. Bíbélì ní ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Ó ní eléyìí tó kù ó fi fún wa. Ṣùgbọ́n ní òde ìwò yìí, èwo gangan la kọ́kọ́ ń wá ná. Ṣé bí èyí tó kù lẹ́yìn rẹ̀ làṣáájú ń wá? A ti fi ìjọba Ọlọ́run sílẹ̀. Àwa ń sá eré àwọn nǹkan tó wà lẹ́yìn. Àṣà mi ìlàsàpàdúdé. Àṣà mi ìwọlé èṣù láì jáde mọ́ torí pé ọ̀rẹ́ tó bá wọnú ẹ̀kọ́ tó jáde mọ́ lọ́rọ̀ èṣù. Àṣà ìmí ìgbàgbé ọ̀run. Àṣà ń sá sọ ogun ta nínú. Ẹlòmíì ń sá tiẹ̀, ó ń sá sọmọ nù, ó ń sá sọ aya nù, wọ́n ń sá wọn sọ ọkọ. Ṣùgbọ́n ṣó yẹ ká máa sá eré ilé tó wà lẹ́yìn? Àbí eré tó wà wájú tó ní ká kọ́kọ́ wà yẹn náà? Olú yẹ ká sá. Ayé ń fà wá mọ́ra pẹ̀lú ohun tí wọ́n ní. Ṣùgbọ́n ayé ń já wa kulẹ̀ nígbẹ̀yìn náà. Lásán láyé fi ògo àtàfẹ́rẹ́ hàn mí. Ó fà mí mọ́ra kí n lè jẹ́ ọmọ ayé. Ohun wọ̀nyí o kò ní borí mi. Kìmí kí n má fòyà, ìwọ náà pétépérò kó má bẹ̀rù. Àwa ń wá oore ọ̀fẹ́, ẹ̀bùn kan ṣoṣo ni. Gbogbo èyí tó kù dàbí òjìji tó kọjá. Ẹ jẹ́ ká wá iye ògo tọ̀run tòótọ́, torí ọ̀run ló jà jù ó. Ṣọ́run ló jà jù ó. Máa gbọ́, bí a bá pàdánù Jésù a pàdánù gbogbo. Ìrọ̀rùn ìsinmi o, ìgbàlà tí kò ní pẹ̀kun. Àlàáfíà tó yẹ ká wá ní láti wọ ọ̀run rere. Àní nílé ológo káwa má pàdánù. Kò yẹ ká pàdánù nílé ológo. Kárìíra lọ́run ló jà jù, kò yẹ ká fayé yìí ṣàrẹ́ mọ́. Gbogbo ohun tí a rí nínú ayé yìí, bí a ò bá ní Jésù tó kù, ṣe lè já sí. Kárìíra lọ́run ló jà jù, kò yẹ ká fayé yìí ṣàrẹ́ mọ́. Kárìíra lọ́run ló jà jù, kò yẹ ká fayé yìí ṣàrẹ́ mọ́. Kò máa yẹ ká fayé yìí ṣàrẹ́ mọ́. Kì í ṣorin lásán ló gbọ́ yẹn o. Ìwọ olè, ṣó o wá ní fayé yìí ṣàrẹ́ mọ́ báyìí? Àti bí kọ́bọ̀kọ́bọ̀ 5 naira sí ti bẹ̀rẹ̀ tó fi wá dé tó dààmú ọ lọ́wọ́ yìí. Ṣó o wá ní fayé yìí ṣàrẹ́ mọ́ tó o bá jáwọ́? Alágbèrè mú dọ́dọ̀ rẹ o. Nígbà tí wòlé wà ní títì tí ò wọṣọ, nítorí pé ọpọlọ rẹ ti dàrú kọ̀ mọ́ tó ń ṣe mọ́. Tí ìwọ èèyàn torí rẹ ò dá torí rẹ ò yí, o wọlé ibi tí wọ́n ti ń taṣọ, o ra tí oníhòòhò ló ra. O tún bọ́ balùwẹ̀, o tún wẹ̀ bákan náà. O wá rìn lọ títì, gbogbo ara rẹ là ń wò, o yàtọ̀ sí wèrè. Ṣé kákúkú ká pè wá àti wèrè ní nǹkan kan náà ni? Àwọn alágbèrè kan tiẹ̀ wà high class ní tiwọn. Wọn kì í wọṣọ tó ṣíra lẹ̀. Wọn kì í kódà àwọn ẹlòmíà tún borí nù wọn. Ṣùgbọ́n pọ́nbélé ògidì àgbèrè níbẹ̀ lọ́wọ́ wọn. Bí wọ́n bá wọ ìjọ Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run tó wà ń bẹ̀ wọ́n fẹ́ gbé ṣùgbọ́n. Ṣé ò wá ní fayé ìṣàfihàn báyìí? Alábòsí èèyàn tí ń tẹnubọlẹ̀ ẹrù ojú ẹlẹ́jọ́ káàkiri láì. Ṣé ò ní fayé ìṣàfihàn? Ìwọ onílara ènìyàn tó jẹ́ pé bó bá ní tó lábàrá ní kẹ́ẹ̀nẹ àwọn dà. Ṣé ò ní fayé ìṣàfihàn báyìí? Oníjàmbá ènìyàn tí ń pàdé àwọn èèyàn lẹ́sẹ̀ ògbèjì tàbí tí ń pe orúkọ àwọn ènìyàn pa lóhùn tàbí tí ń pe ọmọ lọ́mọ pa. Ṣé ò ní fayé ìṣàfihàn? Abọ̀rìṣà ẹlẹ́gbin ni ọ́, onídọ̀tí ni ọ́. Gbogbo ń tá a gbé fún ọ pé kó gbé sínú kọ́bọ̀dù tàbábẹ́lẹ̀ abẹ́ ilé rẹ tó ń ta pọ́ sí lórí tó ń buyọ̀ sí tó ń kó gbẹ́ra. Ó rí pé ọ̀bùn nìyẹn, ohun ríra ní lójú Ọlọ́run. Ṣé ò bá ní fayé ìṣàlẹ̀mọ́ bó bá jáwọ́ báyìí? Ìwà alágídí ènìyàn tó a sọ fún wọn títí tó náà ní gbọ́ tó ní tinú rẹ̀ náà ló ṣe. Ó da ogun ẹ̀rú náà ní. Ṣùgbọ́n àrí kókó, ṣé ò wá ní fayé ìṣàlẹ̀mọ́ báyìí? Onígbèraga ènìyàn ni mo tó báyìí mo pọ̀ báyìí, kò sẹ́ni tó tó mi ńlẹ̀ yìí. Ṣé ò ní fayé ìṣàlẹ̀mọ́ báyìí? Ọlọ̀tẹ̀ ènìyàn, àwọn tí ń da ilé ìjọsìn rú nù.
wọ́n kọ́ ní ìjọsìn wọ́n sì da gbogbo ẹgbẹ́ wọn da gbogbo ẹ̀ mọ́lẹ̀ ṣó ní fàyè ìṣàyẹ̀wò òkú ẹ̀yàn ń kọ́ jáwọ́ kó má bàa fàyè ìṣàyẹ̀wò. mo sọ oníwàkiwà ronú kó lọ jẹ́wọ́ alágbèrè oníwọ̀ kẹ́yà ṣọṣẹ́ ó lè jàǹdùkú ẹ̀kú ìrètí ọjọ́ ìdájọ́ kábọ̀ ríṣà kó pam tí ò sọ̀rọ̀ tí kò sí lọ́rùn ẹyẹ bọ́ Sátánì lọ́wọ́ kẹtùn fẹ́ẹ́nu kò Jésù ṣèké ṣàjò kò sẹ́ni tí ó máa lọ sà ẹ̀gbọ́ tó máa fi kálà ò ìyẹn lè wọ́ torí pé bí ẹ bá ń gbọ́ tọmọdé ń gbẹ̀gì nìkan àgbà ló lè mọ bí tó mi àwọn sí fọmọdé bá rìnrìn àjò lójú àgbà ó lè má bàa gbà mọ́ nílé tó bá dé ìrìn àjò ẹ̀dá láyé Ọlọ́run ló mọ̀ òpin ìrìn àjò káàkiri àdúrà òpin ìrìn àjò nínú ayé ọba jẹ́ kó san wá ò ajagun mọ́lú. bọ̀dá bọ́ ìsinmi ọ̀dọ́dọ̀ ẹ̀yin náà ẹ̀yin tó kébé bára ṣẹ́ẹ̀tì àbá bára ṣẹ́ẹ̀tì fún yín ẹ̀ ní de bọ́sìnì kankan bó tilẹ̀ wù kórí ẹ̀ ní de tọwọ́ bí ti wù ó mọ̀ ẹ wàá sí gbogbo àyálẹ̀ ẹ mọ̀ pé what's up jí kí ló ń happen now ẹ̀yin guys bó la ń chill sí láti secondary school ló wọ́n ti bẹ̀rẹ̀ tí tẹ́fì wọ yunifásitì tẹ́fì wọ polytechnic tàbí àwọn technical schools lẹ́ẹ̀bà tó lọ káṣà ní ìbádẹ́lé ìwé ẹlòmíì arìn àdàbí ẹni pẹ́gbẹ́ rẹ̀ ti wọ́ dànù nítorí akọrin náà ni o ẹlòmíì arìn àdàbí ẹni tó súnké ẹlòmíì ò dáràn mọ́ sí àdàbí òtòbúkọ wọn ti wá dọmọ kọ́mọ wọn ti ya gáṣá láwọn ọmọ tí wọ́n bí níbi níran ọmọ ẹlòmíì ti lọ join court bó bá padà délé tí bá má bàbá rẹ̀ sọ ẹ mọ̀ pé ọmọ rẹ̀. àwọn Festus olórí burúkú ọmọ Festus ìbàjọ́ ọmọ tó lẹ́kọ̀ọ́ tí ìyá rẹ̀ fẹ́ kọ́ gidi kan lé yóò délé Naira Marley yóò lọ́ọ́ máa mú gbó yóò lọ́ọ́ máa mú mú kú mu débi pé yóò ju fóònù lẹ̀ kò ní mọ nǹkan tí ń ṣe mọ́ ìwọ Ìyábọ̀ wá rò pé ó bímọ ẹ̀sìn rẹ Ọlọ́run fi pamọ́ fún ẹ dọ́jọ́ wájú ni ìwọ wèrè èèyàn játijàti àwọn ọmọ tó bí wọn á gbọ́rọ̀ sí ẹ lẹ́nu á máa mọ̀ mú kú mu káàkiri ìgboro débi pàṣírí rèé wà lọ tún nílé Naira Marley ọmọ tó lẹ́kọ̀ọ́ tó lóòkọ́ ìwọ tírèèni ọmọ abiyamọ ìwọ jábíamọ lọmọ rẹ dèta ní òrántí ẹ̀kọ́ tó fi kọ́ láti dé ló bẹ̀rẹ̀ sí gbẹnu sí gbèkúgbè níta ṣé kò ti ṣóò pé o ò dènà àwọn ọmọ ẹ rárá òṣì ló fi kọ́ wọn aṣẹ́wó ló fi kọ́ wọn bí wọ́n ṣe báyé yẹn jẹ́ bí wọ́n ṣe lówó bí wọ́n ṣe ṣe ló fi kọ́ wọn o ò kọ́ wọn dáadáa kò sọ́wọ́ bàbá lára wọn torí ìwà rẹ ò jẹ́ kí bàbá wọn lè dúró tiẹ̀ ìwà òṣì tó ń hu ìwà àgbèrè ìwà arọ́ gbogbo ẹ̀ manipulation ó ti jẹ́ kẹ́ bàbá wọn sá lọ kó sá kúrò nílé fún ẹ ó rí bó ṣe báyé àwọn ọmọ rẹ jẹ́ ọmọ ọdún mélòó ni wọ́n tí wọ́n ló mu dúrọ́ọ̀gì wọ́n ló láàgùn ló ń gbọ̀n ojú fóònù lẹ̀ kò mọ àbí ẹnu ara yín náà kọ́lẹ́ fi sọ sọ́mọ tó lẹ́kọ̀ọ́ máa ń rí ó máa ń rin irun rìn kiri ó máa ń mú mùkúmù ń gbòòrò ó mọ iye ọ̀rẹ́ ó mọ iye àwọn òyìnbó tí mo ti bá rìn lu òyìnbó tí wọ́n mọ mu kókè lójú mi báyìí wọ́n á ní kémi náà wá tọ̀ wò tí màá mọ yọra pé gbogbo nǹkan báyìí àwa ti mú rí àwa ò mú mọ̀ tí mo mọ yọra mi ó mọ iye àwọn ọmọ òyìnbó tá a bá ń lọ klọ́ọ̀bù tó máa ń kó bọ̀ tẹ̀lé mi lẹ́yìn tó yẹ pé ọlá pé mo gbọ́n bí mo wá láti ìlú òkè ọpọlọ ni màá fi gba gbogbo ìbọn wọn lẹ̀ sílé tó yẹ pé a lọ klọ́ọ̀bù láì mú nǹkan kan lọ́wọ́ tá a máa lọ tá a máa padà dé tó bá jọ ọmọ rẹ ni yóò gbébọn òun náà gbébọn sápò ni àwọn náà kó bọn wọn mọ lọ klọ́ọ̀bù wọn mọ sí wọn ṣe ní kó wá tọ́kọ kéwòn bó ṣe mùmúkúmu ń lè Naira Marley tó ló mùmúkúmu ńlá àgbọn ẹ̀ náà ni ó gbẹnu sí cocaine torí pé wọ́n kọ́ mi nílé mo gbẹ̀kọ́ kí n tó kúrò Nàìjíríà mo ti mọ gbogbo nǹkan tí mo lè máa ṣe ń lo òyìnbó tó lè báyé mi jẹ́ ó ní ò jẹ́ kí n máa ṣe torí pé ọ̀rọ̀ ìyá mi ò dánù mo fi sọ́wọ́ òsì ni ó rìn jù lọ́pọlọ mi gbogbo ìgbà tí n bá pàdé obìnrin òyìnbó tó jọ fine girl ọmọ ẹlẹ tó mu cocaine tó ní kí n wá tọ̀ wò ni mo máa wá ọgbọ́n tí màá tún fi yí ni pé gbogbo nǹkan báyìí àwa ti ṣe é rí mi ò ṣe mọ̀ àwa ti stop ẹ̀ nǹkan kan ewé nìkan lèmi máa ń jẹ ewé yìí ti pé mi má tún jẹ́ kí n bẹ́ẹ̀ mú funfun yìí ìwọ ọmọ yìí tó bá jọ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ni èmi náà ni mo fẹ́ tọ̀ wò kí n lè dó dáadáa mọ iye àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ bóyá wọ́n dẹ̀ kọ́ wọn ò gbọ́ ni tí wọ́n kúrò Nàìjíríà wọ́n dé lóyìnbó tí wọ́n gbẹ́kọ̀ ìyáálé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ tí bàbá fi kọ́ wọn tí ìyá fi kọ́ wọn tí wọ́n gbé jùnù
wọ́n dé ìlú òyìnbó tó yẹ pé àfarawé ó jẹ́ kán mọ gbẹ́nu sí nǹkan káàkiri ìlú òyìnbó tí wọ́n ti ya wèrè sápọ̀ ìlú òyìnbó báyìí tí wọ́n mu cocaine tán mu heroin òun náà là ń gbọ́ ní Nàìjíríà yẹn tán mu kòlóòsì tán mu gbogbo